fún Ọlọ́run rọ́ọ̀bá tí ó ṣe àkójọ wa sí Jímọ̀ ti tòní tẹ́ rí lẹ́yìn tàà sí àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam tán nǹkan tí ó jẹ́ ṣókí nínú kútùbà tá sọ náà ni wípé Ọlọ́run subhanahu wa ta'ala ó kọ́ alẹ́kọ̀ọ́ láṣẹ níbi àyè tó pọ̀ nínú Al-Qur'an wípé ya ayyuhal ladhina amanu ittaqullaha wa dharu ma baqiya minar riba in kuntum mu'minin. Ọlọ́run pàrọ̀ rìbá bọ̀ àmọ́ bí tàà fẹ́ lò ń bẹ̀ gan pé wa in kana dhu usratin fa nadhiratun ila khayrun lakum in kuntum ta'lamun. Lọ́bá ń sọ fún wa bóòlòrò gbèsè ọ̀rà nǹkan lọ́wọ́ ẹnìkan pé ẹ̀dàpọ̀ ẹjọ́ yìí ń sanwó lóyún àsìkò báyìí àbọ̀yáwó lọ́wọ́ rẹ̀ wípé ẹ̀dàpọ̀ ẹ̀yà lówó ẹ̀fí bò láti rí ọwá di àsìkò tó yẹ kó sanwó yìí mo ti bẹ̀rẹ̀ ọ̀rùn kálukú lọ́ba ní sán tí ẹ̀ bá lówó tí ó gbọ́dọ̀ san lásìkò tó dandan gbọ́dọ̀ sanwó ìkákíá tí ó bá alágbára àti wá san wọ́n sọ wípé dandan fánà fírọ̀ tó ní ìlà mọ́ ìsárọ̀ dandan ní kẹ́ ẹ fara dẹ̀ títí Ọlọ́run fi fara dẹ̀ tí ó fi lè sanwó yìí yajibu inzaruhu ila waqti al-yasar ẹ gbọ́dọ̀ lọ́lá ẹ gbọ́dọ̀ fara ní torí pé ó ń gbèsè ọkàrò ní balẹ̀ kìí sí pé ọ̀fẹ́ sọ́tọ́ pé ọ̀fẹ́ sán ni ẹ̀sẹ̀ ní dásílẹ̀ lọ́rùn ẹni ó ní gbèsè tí ọ̀fẹ́ sán ọrajà àsìkò tó kọ́ ikọ́ ọ̀sánwó tàbí ọyáwó lọ́wọ́ èdè kan àsìkò tẹjọ́ lẹ́dẹ̀ òsì pé ọ̀sán ó tó ọ̀sán àmì sọ fún ayé pé láyùlù wá jìdì yọ̀hẹ́lù ẹ̀rọ̀tọ̀hú ọkùbátà ẹni ó bá jẹ́ pó ní gbèsè tó lówó tó fi san tí ó sì san ó fẹ́ kó bá rẹ̀ ní yọ̀hẹ́lù ẹ̀rọ̀tọ̀ yóò sọ̀rọ̀ ọmọ ìjọmọlú àbí ẹ̀dín tí wọ́n ma wí tí wọ́n ma fi yílẹ̀ wọ́n pẹ́ ọkùnrin gbèsè wọn ìyá ń gbèsè wọn sí ìkẹ́gidi náà bí ọkùbátà mo lè fìyà jẹ́ mo lè tì mọ́lé nítorí pọ́jẹ́ ìgbèsè tó sì lówó àti sẹ́tì ọ̀sán ẹwùsẹ́ tó bá ti pé ọ̀lẹ́gbára àti síkà náà pé àmọ́ ní yìí ń kọ̀ parọ́ àríkọ́ àríkọ́ dandan ẹgbọ́dọ̀ fara dẹ ní o títí yóò fi lè síkẹ́ ní o ìlànà ìsárọ̀ tàbí ó fi dẹ̀ tí ó fi sanwó yìí ọlọ́wọ́ sọ pé wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun kẹ́ lọ́lá gbà pé ọ̀lẹ́gbára àti sán yóò mọ̀ jẹ́ sàárà eléyìí ló sì lóore fún yín wọ́n jẹ́ kẹ́ bá mọ́ o lóore fún yín lọ́dọ̀ ọlọ́bà sọ́tà aláyọ́sẹ̀ ilé sàn pé fara dé tara ní ó lóore fún yín níbi ó kọ wọ́n mọ̀ rántí dáadáa ẹn tó jẹ́ lówó tí ọ̀nàgbà àṣẹ́tẹ̀ ní pé àwó náà mọ̀ bá yá ọlọ́wọ́ fara dé orúgbò lọ́wọ́ sán kàgbàgbé yínú tán rẹ yọ́ mọ̀ sọ̀rí dáadáa wọ́n kẹ́ tó fara ní bí máa tí ní tẹ́yìn náà sì fara ní pé kìí sí ọfẹ́ ṣe ìjáfẹ́ra àti sanwó yìí ìfara ní ọ̀dá o ilé ìtàlímù tí Al-Qur'an ń kọ́ wa ẹ̀kọ́ tí Al-Qur'an ń kọ́ wa ní o ẹn tó jẹ gbèsè dandan kó san gbèsè rẹ̀ ọyáwó ni àbọ̀ ìfẹ́ sanwó ọjà dandan ó gbọ́dọ̀ san lásìkò tó ti wà tí ó bá fi sí pẹ̀lú àròjáde tó pé ẹn tó jẹ lówó gánmà pé kò ní ní Islam ní ẹmọ́ fara ní o ẹyà fi ilẹ̀kẹ́ fara dẹ̀ títí arófin dẹ̀ tí ó fi wá sanwó yín fún yín kẹ́ẹ̀ẹ́sẹ̀ léyìí olóore fún yín pẹ́kẹ̀ bá mọ̀ o wọ́n bẹ́nu ọ̀rọ̀ tí àdíjọ́ ìsàsán sọ wáyé pé gbèsè nìkan mahalla dẹ́rù rajulin muslimin gbèsè mùsùlùmí kan kò ní àsìkò tí ó yíkọ́ san kò ní máa tó kọ́ san tẹ́ pé àsìkò tí ó yíkọ́ sanwó ilé ìsìn ṣùgbọ́n kò lágbára àti san fàyọ̀ àkírọ̀ iná wá jọmọ̀ yára mùsùlùmí tó jẹ lówó yá pé àwó farabalẹ̀ mọ́mọ́ bó ti ṣe wà fún mi lásìkò báyìí tó fara dẹ̀ illa kana dhalika sadaqatan lahu àfikọ́jẹ́ pẹ́lẹ̀ yíò jẹ́ sàárà fúrò ẹni bẹ́ẹ̀ ó kàmùkọ́ sọ́sọ́lọ̀ tó bá jẹ́ pé ìbá jẹ́ lówó tó fara dẹ̀ ààyùmọ̀ yá mi
ẹ̀rẹ́mọ̀ ń bẹ́ fún ẹni bẹ́ẹ̀ tó pọ̀ o ẹmẹ́jà fara ní ara wa ìwọ́tọ̀ ọjẹ́ lówó wọ́n fara ní lọ́nà pẹ́jẹ́ wípé o ní sanwó ẹ̀ lásìkò tó sì lè san wọ́n tí wọ́n jẹ lówó wọ́n fara lẹ́ni tó jẹ olówó nípasẹ̀ wípé kò sanwó fún ọ tó sì wípé kọ̀lágbára àti san lásìkò yìí wọ́n bá yóò fara di àwọn náà o ilé jẹ́ ìntàfẹ́ kọlùkù tají sí kí ìbá lè máa ṣẹ̀dẹ̀ fún òyàn tó ń ṣẹ̀dẹ̀ ọ̀nà mọ̀ retí ẹ̀dẹ̀ ọlọ́lọ́wọ́ sọ́nà tààlá wọ́n jà máa fara ní ìnà ẹn tó ọmọ pé kìí só ń gbèsè kìí sàdé nǹkan mọ́ mọ́sẹ́ tó bá di pásìkò bá yá tí ọ̀ mọ́sẹ́ tó wọ́n náà sí mà ọmọ ìyá mi mọ́ sọ̀rọ̀ tí ọ̀dá sí o ọgbà tí ọ̀dá sí o ìtàn ní ọ̀padà dì ọba yóò sàrò nìkan wá o lọ́mọ sọ̀rọ̀ ìsìlámù wal muslimin ya hayyu ya qayyum برحمتك نستغيث أصل لنا شؤوننا كلها ولا تكلنا لأنفسنا طرفة عين ولا نصانوا أقم الصلاة